me to do? What government wants me to do? That is the only thing that my husband has told me. What am I going? Can I afford to pay a house rent now? Ijoba Edakun Eranwalowo Tori wípé a kì í ṣe ẹranko. Àwọn olùgbé agbègbè Oworonsoki ló sọ di mímọ̀. Àwọn tí wọ́n jẹ́ onílé àti àwọn ayálégbé eyùn ní agbègbè Oworonsoki nípínlẹ̀ Èkó, òun náà ni wọ́n ti ké gbàjarè sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti àwọn orí adé tí wọ́n ń bẹ nílùú Èkó láti dákun kí wọ́n ṣe ìrànwọ́ fáwọn torí wípé àwọn ò kì í ṣe ẹranko. Wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí móhùnmáwòrán níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn. Nígbà tí àwọn olùgbé agbègbè ọ̀hún mọ̀ sọ̀rọ̀, wọ́n ṣe lálàyé wípé látàrí ilé àwọn eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n wá bì wó láìṣe wípé wọ́n ti sọ fáwọn tẹ́lẹ̀ àti àwọn dúkìá eléyìí tí àwọn ní eléyìí tí ó ti lọ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n sọ di mímọ̀, wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó òun náà ni ó ti wó ilé àwọn tó sì jẹ́ pé ìta gbangba òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ń sùn nínú atẹ́gùn. Wọ́n tún ṣe lálàyé, wọ́n ní kò sí ibì kankan eléyìí tí àwọn fẹ́ fi orí pamọ́ sí àti àwọn ọmọ àti àwọn aya àwọn. Àwọn olùgbé agbègbè Oworonsoki nípínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti wà nínú ẹkún àti ìpayín keke báyìí látàrí àwọn ilé wọn eléyìí tí ìjọba ìpínlẹ̀ náà dà wó. Nínú ọ̀rọ̀ eléyìí tí àwọn olùgbé náà tún ṣe lálàyé, ibẹ̀ ni wọ́n ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òun náà ni kò ní aṣọ eléyìí tí yóò máa wọ̀ mọ́ lásìkò yìí torí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ náà ó ní ó ti sọ àwọn di ẹ̀dùn arinlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tún ṣe lálàyé wípé owó eléyìí tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 300 náírà àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà eléyìí tí ìjọba ń fún àwọn èèyàn kan òun náà ni kò ràn kankan tó sì jẹ́ pé owó yìí òun ni ò lè kọ́lé. Wọ́n ní 300,000, 200,000, 100,000 eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ń fún àwọn èèyàn òun náà ni ó jẹ́ owó ẹ̀kọ́ àtàkàrà tí ò sì lè ra ilẹ̀ débi pé yóò kọ́ ilé lé àwọn èèyàn tí wọ́n wọlé wọn lórí. Ọ̀pọ̀ tún fi ẹ̀sùn kan ìjọba wípé àwọn ènìyàn eléyìí tí wọ́n ń fún ní owó ọ̀hún òun náà ló jẹ́ wípé wọn ò ní ilé eyùn ní agbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ l'Oworonsoki tó jẹ́ wípé àwọn ọmọ onílẹ̀ àti àwọn ọmọ onílùú nìkan òun náà ni wọ́n ń gba owó ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ wọn èyí sì ṣe olùgbé agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n ti wá ké sí ìjọba láti ran àwọn lọ́wọ́ torí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn táwọn jẹ́ onílé ní agbègbè náà òun náà ni wọ́n ti jẹ́ Ọlọ́run ọba nípè báyìí látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó gbomi lójú ẹni tó ṣẹlẹ̀. Ẹ̀yìn ò sí àwọn táwọn jẹ́ olùgbé àti ará agbègbè Oworonsoki nípínlẹ̀ ti Èkó. Fún ìròyìn bí èyí sí ẹ kàn sí wa kẹ́sì tẹ̀lé wa lójú gbogbo òpó ẹ̀rọ ayélujára wa pẹ̀lú Diamond TV channel. Ẹ ṣé púpọ̀.